ara wọn kí ló jẹ́ wọn help ara wọn ṣé bí wọ́n ṣiṣẹ́ ṣé bí ẹlòmíì fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́ ni. I know actors from way back now ṣé bí wọ́n ṣiṣẹ́ torí pé mi fẹ́ dárúkọ gbogbo àwọn yẹn kọ́ wọ́n sì wà ń bẹ àwọn bàbá wa yẹn àwọn ìyá wa yẹn àwọn ìyá wa yẹn eré kó sì ń ṣiṣẹ́ ṣàjẹ́ sì ń ṣiṣẹ́ lọ́lá ìdíjẹ́ sì ń ṣiṣẹ́ fàdíwèrè pé sì ń ṣiṣẹ́ àwọn ọmọ wọn dẹ̀ ń ṣe rere what is it. àwọn ọkùnrin tó yẹ pé ẹ má jẹ́ sọ nǹkan mi ṣìnà yìí ni gbogbo ọmọ tó bá ti wá sí industry ẹ mọ̀ pọ̀ lọ́lẹ́dà tí wọn àbẹ́ mọ̀ pọ̀ lọ́la wá ń ṣẹlẹ̀ tó ń sìn please o ẹjọ́ nítorí ọlọ́run tẹ́ bá fẹ́ bara yín lórúkọ jẹ́ ẹ dábàjẹ́ ẹ má sọ yorùbá industry ẹ má sọ this yorùbá industry di ilé báárà ẹ má sọ di ilé báárà ẹ yé jẹ́ kó máa pè wá látọrọ jẹ ìkànnì yín ń tẹ́ ẹ dálẹ̀ tó fẹ́ fọwọ́ ara yín bàjẹ́ ìkànnì yín. láti ìgbà tó ti ṣe fídíò ẹni oríṣiríṣi reaction ti wà o kódà pressure pàpà ti wà bẹ́ẹ̀ ọkọ̀ ṣe kúrò ojú lórí ẹ̀ bẹ́ẹ̀ làwọn míì sápẹ́ fún un tí wọ́n ní òdodo ọ̀rọ̀ gan ló sọ ṣùgbọ́n o èjì lẹ́nu aráyé o bẹ́ẹ̀ ò tọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o àti pé ẹni kò kó ẹ bá yè ló mọ̀ ọ́ lọ ẹni bá sì lérí ọmọ jẹ ni aráyé sọ pé alábíàmọ́ ní ńlá ni tàbí asúpàmọ́m tí ò lábùkù èèyàn tó sì kù díẹ̀ káàtó fún àfikọ́ba aláwòrán bí ó ṣe gbogbo apáta ó yàn ọ́ rẹ ni o Yomi Fabiyi ti bóde o ó tutọ́ sókè ó fojú gbà á lórí ọ̀rọ̀ ikọ̀ náà ni ohun tó sọ fún Jayé Kuti ni pé ẹni bá fẹ́ tọrọ owó kí wọ́n jẹ́ kí wọ́n tọrọ owó dáadáa o èèyàn tó bá sì fẹ́ mọ́tò lọ́wọ́ ọmọ Nàìjíríà onítọ́rọ̀ oníṣìṣì àtàwọn tó gbé kinní ọ̀hún dání tí wọ́n lè fúnni ní mọ́tò láì lámì lójú ẹ jẹ́ kí wọ́n máa ṣe lọ níwọ̀n ìgbà táwọn tó ń tọrọ kò bá ti forúkọ ẹgbẹ́ gbà á tó jẹ́ pé personal problem ara ni wọ́n gbé síta kéèyàn ó sì bẹ̀bẹ̀ fún ohun tí kò ní kì í ṣèwọ̀ ọ̀daràn kí madam Jayé Kuti tí kò kó ẹ yé o má fàgbà ṣe ẹ mọ́ o orí ni o àtàrí sì ni olùyàn pín ìdánilé dúníyàn kẹni tó ní lónìí má rò pé òun mọ̀ ọ́ ṣe ni o gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà ti bóde o ó mà sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ọ̀gá àpèdé ara orí afẹ́fẹ́. ẹ kú dédé ìwòye èèyàn wa ṣàlàáfíà lẹ́wà pápápá ẹ kí n sáré lọ sórí nǹkan tí mo fẹ́ sọ gbogbo àná làmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé àwọn social media wa lórí àwọn àgbà òṣèré tí wọ́n ń jáde tí wọ́n ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn mo dẹ̀ rí i pé oníkálukú sọ̀rọ̀ àwọn opinions oríṣiríṣi àwọn tó dẹ̀ sọ̀rọ̀ mi ìrọ̀mọ kékeré kankan ni wọn ká bá sọ pé bóyá ọmọ kékeré ló ń ṣe ẹnìkan nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ oníkálukú ló sọ nǹkan tí ó wà nínú ẹ̀ jáde ẹ jẹ́ ká mú báyìí náà mo fẹ́ sọ̀rọ̀ màmá wa màmá Rainbow ó lọ́rọ̀ kan tí wọ́n sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe lórí amóhùnmáwòrán níbi ọdún díẹ̀ sẹ́yìn wọ́n sọ̀rọ̀ bí àwọn ṣe bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ pé ó nira púpọ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ sáré sọ́tún sáré sósì ẹ mọ̀ pé eléré orí ìtàgé ni wọn làwọn ń gbà yẹn kán gbé orí káàkiri láti ibì kan lọ sí ibòmíì ni àwọn màmá yẹn fi bẹ̀rẹ̀ wọ́n ní struggle yẹn làwọn wà lẹ́nu ẹ̀ tọkọ àwọn fi kú pípa tọkọ àwọn tó wá kú struggle continue ni kò séèyàn kankan àwọn gbọ́dọ̀ make àwọn available because tó bá make ara available kò sẹ́ni tó rọ̀ ẹ́ owó àwọn làwọn ná fowó wọ mọ́tò lọ gbá lọ sáwo bọ́n ṣe máa ń káàkiri àwọn ìlú sílùú láti gbére orí ìtàgé kiri wípé ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí iṣẹ́ ìwà di owó Ọlọ́run padà ka àwọn mọ́ àwọn tí ó padà rí èrè ẹ̀ jẹ èmi náà bá wọn dúpẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n mélòó àwọn màmá yìí tàbí àwọn bàbá yìí tí kò nírú àǹfààní tí màmá wa màmá Rainbow tí wọ́n ní yìí bí ṣe ta ìmọ̀ ṣe o ṣùgbọ́n Ọlọ́run ló ní dédé téèyàn bá mu ọtí tàbí tó ń jẹ nǹkan tí kò bá lára mu ó yẹ kó máa ṣàkíyèsí ara ẹ̀ tó bá pọ́ tí lèèyàn mu tí àjọ̀nú ọtí bá ń tèèyàn pé kó ṣáà sọ̀rọ̀ kó máa ṣọ́ nǹkan tó máa tẹnu ẹ̀ jáde téèyàn bá mu tí kó máa mu ọpọlọ mọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà mi kàn wọ́n ṣe pé ká sọ̀rọ̀ kọ́ ni ọ̀rọ̀ tá a bá sọ pé gbogbo wa ò lè dákẹ́ àwa kan láti sọ̀rọ̀ ni ṣọ́rọ̀ tá a sọ ṣọ́rọ̀ tó ṣàǹfààní ni ṣọ́rọ̀ tó tún kan ṣe ni. èyí tó bá lè ẹni táyàn bá súnmọ́ tó bá lè pè wọ́n á pè wọ́n ti wá fẹ́ sọ yorùbá industry ní tó yẹ pé tó bá rí wa wọ́n á máa wò wá bí olóòórùn just because some people did not prepare for their future. Instagram is not a place pé kẹ́yàn. àbí ọ̀rọ̀ tó bà nǹkan jẹ́ ká kọ́kọ́ máa bíra wa léèrè yẹn náà ìyẹn jẹ́ àkọ́kọ́ tá a bá sọ pé àwọn màmá yìí àtàwọn bàbá yìí púpọ̀ nù wọn ó ti fọjọ́ àárọ̀ ẹ̀ ó ti fi ṣèrànù èmi ò nù wọn kò tọ́mọ àìtọ́mọ ló yẹ kí ó máa tàràkà ṣé ẹ jẹ́ ká wò ó ìgbà táwọn bàbá yìí pẹ̀lú àwọn màmá yìí tó ti bẹ̀rẹ̀ iṣẹ́
kò sówó ń bẹ̀ rárá ń gbà yẹn. Ìfẹ́ tí wọ́n ní síṣẹ́ yẹn ló fi ń ṣe tìdùnnú tayọ̀tayọ̀ pé lọ́jọ́ kan lágbára Ọlọ́run ó máa dáa. Òun ni wọ́n fi ń ṣiṣẹ́ yẹn láti ẹ̀yìn wá bó ṣe ń ṣe. Ìgbà tí iṣẹ́ yẹn ṣẹ̀ wá dowó, púpọ̀ nínú wọn ni ọjọ́ ti lọ lórí ẹ̀. Púpọ̀ nínú wọn ni àgbà ti dé, ní ò lè jálàmbá mọ́. Bẹ́ẹ̀ ṣe ń káàkiri láti ìlú kan lọ sí míì tó ń di owó ní ìsìn torí pé ẹ̀yin ṣì young. Àwọn náà ti ṣe rí nígbà kan ṣùgbọ́n wọ́n ṣe náà kò yọwó torí pé kò sówó bẹ́ẹ̀ gbà yẹn. Age tí ẹ̀yin wà ń sìn, àwọn bàbá yìí náà ti wà nígbà kan tọ́wọn náà sáré kiri lórí iṣẹ́ yìí. Àwọn èèyàn rí wọn nínú eré sinimá àgbéléwò, wọ́n rí wọn ṣùgbọ́n nígbà yẹn náà kò tí ì sówó ń bẹ̀. Owó ti wá wà bẹ́ẹ̀ sìn, ẹ̀yin jọrọ ẹ̀. Ọ̀rọ̀ wá dùn lẹ́nu yín, ẹ wá ń condemn àwọn bàbá yìí àtàwọn màmá yìí pé púpọ̀ nínú wọn, ìmí nínú wọn tó jọ́kùnrin nínú wọn ó níyàwó 4. Ẹ jẹ́ ká máa ṣọ́rọ̀ sọ. Ẹ sọ̀rọ̀ yìí bíi pé ẹjọ́ ń gbélé ni. Tọrọ owó tọrọ kinní kan, ilé ayé mi fẹ́ bàjẹ́ and all of them. Tá bá fẹ́ help ara wa ń bẹ̀, yes, you can use this media to help people. We can use it to help ourselves. Ẹ̀yin Yorùbá kíní ẹjọ́ ẹ má bàjẹ́, ẹ má sọ bí tó jẹ́ pé ìbẹ̀lẹ̀ máa wá jókòó sí tẹ́tí máa wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé bóyá iṣẹ́ yóò tó jẹ rárá. This is what I do for a living. And I'm making something out of it. Kí ló dé tẹ́ ń deny Ọlọ́run nínú iṣẹ́ tẹ́ ń ṣe? Iṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ fi ń tọ́ ọmọ kìíní ọmọ kejì. Ẹlòmíì ó níyàwó 4. Inú iṣẹ́ yìí náà dẹ̀ ni o. Ẹ̀dẹ̀ ń sọ pé iṣẹ́ yóò gbé yín, iṣẹ́ yóò dá. Just because you want people out there to come and help you. So tí banker kan bá kú sí, wọ́n máa ṣépè fáwọn other bankers pé orí wọn help ara wọn. Why are you making it look so? I don't want to say, my manager said I should not, but somebody has to speak out. Because ojú tí wọ́n bàjẹ́ yìí ti ń pọ̀ jù. Adébì kan ẹ̀dẹ̀ ń yẹ̀yẹ́ wa, àwọn ó ti wá di nǹkan tó yẹ pé àwọn èèyàn fẹ́ máa, wọ́n ti ń kàn wá lábùkù just because wọ́n fẹ́ lè sọ, wọ́n ṣé bí Yorùbá máa sọ yí pé kò sí oníbàárà níran mi ni. Yorùbá máa ń sọ náà wá ní kò sí oníbàárà níran mi. Kí ló dé tó wá jẹ́ pé ìran Yorùbá láti wá bẹ̀rẹ̀ oníbàárà gangan àti ẹ̀ tí wá mú bí iṣẹ́ báyìí sìn. Why? Kí là ń bára wa lórúkọ jẹ́ fún? Ẹ jẹ́ ká máa ṣọ́rọ̀ sọ o. Ẹni tó bá fẹ́ dàgbà kó má wá síta gbangba láti wá gbaṣọ lára àgbàlagbà o. Torí pé gbogbo wa náà la gbàdúrà ká dàgbà. Ohun tí a bá gbàdúrà kọ́mọ lẹ́yìn ṣe fún wa, ká má ṣe fáwọn èrò síwájú. Ẹni tí kò kó ẹyẹ kọ́ ló mọ̀ ọ́ lọ o. Ọlọ́run ni o. Mo ṣe wọn Ọlọ́run ló ń pín. So lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ṣóréṣóré, oore ò ní di bí mọ́ yín lọ́wọ́ o. Àwa tá dẹ̀ ń gba oore náà, a ní orígun alátakò ẹni tó máa takò wá níbi tí a ti fẹ́ gba oore, Ọlọ́run á tì síwájú. So bẹ́ẹ̀ tó wá rò pé kóun náà sọ̀rọ̀ ló ń ṣe sọ̀rọ̀ láti takò nǹkan táwọn bàbá yẹn ṣe. Èmi ò rí bí tí àwọn bàbá yẹn tàbí àwọn màmá yẹn tí wọ́n ti tag orúkọ onítọ̀hún pé ẹjọ́ nítorí lágbájá ẹ ràn wá lọ́wọ́. Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Tí ẹ bá sọ pé nǹkan tí mo sọ, nǹkan tí mo sọ́kọ́ yẹn, àwọn èèyàn misquote èyí tí fọ́nrán ti ká sílẹ̀ táwọn èèyàn ti fi ti ara wọn gbọ́ tó ti fojú ara wọn rí, ṣó ó ṣe kó padà mọ́ ni. Ó ti di ẹyin, ó ti bọ́ sílẹ̀, kò ṣe kó padà mọ́. Àti wá ní àwọn tí nǹkan kan ò ṣe kọ́yé máa jáde, ẹni tí ara ẹ̀ ò bá yá nìkan ó lè jáde kó béèrè ìrànlọ́wọ́. Àìsàn wo ló tó kéèyàn má náwó lọ́wọ́? Kọ́lọ̀ má kọ̀ dí àìmọ̀ṣe sí wa. Jíjẹ mímu kọ́lọ̀ fi ṣe rọrùn fún wa, ká má wowó tì. Àìsàn wo ló tó kéèyàn má náwó lọ́wọ́, mò ń bi yín ni. Gbogbo wa rí bàbá parí olódò láàrin 24 hours. Bàbá yìí inú wọn dùn, wọ́n fò sókè. Ara wọn yá gágá nígbà tó rí nǹkan tó ti wọ tó ti tẹ àwọn lọ́wọ́. Àìsàn wo ló tó kéèyàn má náwó lọ́wọ́? Kọ́lọ̀ má kọ̀ dí àìmọ̀ṣe sẹ́ni kankan wa. Àwọn tí àìsàn wọn tó hàn síta lẹ́rí yẹn, èèyàn tó ń bo tí ẹ̀ má bí aṣọ tẹ́ẹ̀rí ń kọ́. Tí onítàn wá jáde tó béèrè ìrànlọ́wọ́ tó wá ní nǹkan kan ò ṣe, tó dẹ̀ mọ̀ pé nǹkan ṣe òun, tẹ́ ń judge wọn just because wọ́n break down. Nǹkan méjì lọ́lọ́run dá o, èyí tó dá àti èyí tí ò dá. Ẹlòmíì nígbà tó ń ṣayé, tẹ́ bá mọ̀ wọ́n nígbà tó ń ṣayé, ní padà ṣàánú wọn nígbà tó bá dàgbà. Wọn ò rántí Ọlọ́run débi tí wọ́n máa rántí ènìyàn. Ẹlòmíì ò tọ́jú ọmọ tó bí rárá. Ẹlòmíì ò tiẹ̀ hùwà tó máa fi lọ́la. Tọ́la bá ti wá dé,
wọ́n máa ní èyà ó mà ṣe o only God tó lọ́n bá lè jẹ́ kárí flashback ayé ẹlòmíì pàápàá náà ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fọ́la wọn you don't know what tomorrow is àmọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé gbogbo ń tó fọjú ayé wọn ṣe bí obìnrin bí ọtí bí sìgá bí igbó bí everything náà fọjú ayé wọn ṣe o nígbà tó bá dàgbà wọn ni ó máa ṣe o bàbá yìí dẹ̀ ti dàgbà wọn ò tọ́jú àwọn wo ló yẹ kó tọ́jú ẹ̀ how is another actor responsible for another actor's care ẹ jẹ́ ká bára wa sọ nǹkan tá à ń ṣe ò dáa. èèyàn tó bá fẹ́ kú tán òun ni ó gbọ́dọ̀ béèrè ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká máa ṣọ̀rọ̀ sọ òwúyẹ́ ni wàá ṣòro sọ bí ọ̀rọ̀ àgbáṣòro dà o àgbáṣòro dà o ẹ má jẹ́ ká fi àgbàlagbà ṣe ẹ̀yẹ́ o àwa kọ́ la mọ̀ ọ́n ṣe ó dọ́lọ́run ni o ó wọn ọlọ́run bẹ́ẹ̀ ni o tí ẹ bá ní òun ti ṣiṣẹ́ ọ̀ lálẹ́ ìyàwó lè jẹun tó bá dọ̀la òun ti àìsàn tí yọ fújà lẹ́gbẹ́ kò ní kọ́ ẹnì kankan wá o bí wọn bá kó bílíọ̀nù jọ láàrin oṣù kan ó lè lọ tán lórí àìsàn kọ́lọ́ má fa àìsàn ṣe wa kó má fi ṣàwọn ọmọ wa kó má fi ṣàwọn ẹbí wa kó má fi ṣàwọn olólùfẹ́ wa ẹ jẹ́ ká máa ṣọ̀rọ̀ sọ o torí ọ̀la ni torí èrè kọ́ torí gbogbo àwọn bàbá yìí náà wọ́n ti ṣogerí o orí tá a fi ṣòwé ní ó sì wà lọ́rùn pé kó lọ́rùn wọn o ìgbà ló dé o sọmọ́nì ló yí o àbúrò ní kàn wá o ẹ fi wọ́n lẹ̀ o torí pé wọn ò béèrè owó lọ́wọ́ wa àwọn tó lè ń ṣe wọ́n láàánú wọn ò sọ pé àwọn ò ṣe o ẹ má sọ̀rọ̀ sọkúsọ ẹ má gbin ìkórìíra sí àwọn èèyàn lọ́kàn débi pé wọ́n tún máa rorò kúrò sọ́wọ́n bàbá ètò ẹ̀kan ṣe láàánú wọn ò ní ẹ mówó wá o wọn ò ní ẹ mú wa ta wọn ò ní ẹ mú epo wá o wọn ní ẹ wá jẹ sàárà ní ọjọ́ wọnú wọn ò béèrè owó lọ́wọ́ yín o àwọn tó tún dojúkọ ẹ má tó kẹ̀yìn wọn sí wọn o ẹ rántí ọ̀la o ohun gbogbo tá a bá ń ṣe ká bẹ̀rù Ọlọ́run o ire o. doing this kí ló dé tá à ń bara wa lórúkọ jẹ́ tọ́ba lọ́nà kan wà ń bíbá yìí sí tẹ́yàn kan bá ti gbọ̀nà yẹn pé kí ní ìdẹ́ pè lágbájá ńgbà tó ṣe báyìí ó rówó ń bẹ̀ o ẹ̀dẹ̀ gbogbo yẹn dẹ̀ kọrí sí the same line. nígbà tá a ti mọ̀ pé ṣẹ́ wa yóò ní pension àbí kí ni ṣé kò ní ṣe pension ni tá a ti mọ̀ pé kò ní pension why àwọn insurance wà lóríṣiríṣi ẹ máa dá 10,000 síbẹ̀ every month. You create your pension yourself. ẹ máa ní àwọn tamper kí ló kọ tamper pẹ̀lú pé èèyàn kan sick èèyàn kò sick kí ló kọ tamper pẹ̀lú pé somebody is sick we help ourselves gbogbo yín ẹ má deny ẹ because tó bá di kàràgìdà èmi mọ àwọn ọ̀gá tèmi kọ́ṣẹ́ lọ́wọ́ wọn àwọn ọmọ wọn ò tọrọ owó fún wọn náà wọ́n tọ́jú àwọn ọmọ wọn ráwọn bọ́n ṣe fẹ́ yàwó tó wọ́n tó ráwọn ọmọ wọn níwèé. The children are doing fantastically well. What were you doing when others were taking care of their children? Kí lẹ̀yin ṣe? Èèyàn lè sick àwọn àìsàn kan wà tó jẹ́ pé èèyàn láti pariwo síta bíi kidney bíi àwọn bíi heart problem tẹ́bá èèyàn ti mọ̀ wípé àwọn àìsàn àwọn eléyìí o gbogbo wa jẹ́ ká gbárùkùtù ti àwọn people yóò let's help them this is heart problem or this is lungs problem this is àwọn yẹn agbọ́ yẹn èwo ni mi ò tí ì jẹun Yorùbá ẹ̀dẹ̀ ń tójú tira yín èmi ò tí ì jẹun kò sẹ́ni tí wọ́n ń pè lọ sí location tí wọn kì í fún lówó àwọn kan máa ní èlé làwọn actors gbà mo ń gba burúkú owó ṣe mọ iye tí mo gbà èmi ń gba owó ask anybody if you don't have money you cannot come in to come and work on location torí mo lọ sí school mo tún kọ́ṣẹ́ àwọn ọ̀gá mi tún kọ́ mi níṣẹ́ mo san owó iṣẹ́ tí mo tún kọ́ ni ask ọ̀gá Bello ask Jídé Kòsọ́kọ́ mo san owó iṣẹ́ mi kàn déédéé lọ́mọ ìlọ́ṣẹ́ pàdé lọ́jọ́ wọn mo san owó iṣẹ́ tí mo kọ́ mo gba certificate ńbẹ̀ nígbà tí mo dẹ̀ kúrò lọ́dọ̀ Uncle Jídé tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyẹn Prince Jídé mo bẹ̀rẹ̀ sí wọ́n fún mi ní ìgbà tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ Tajudeen Adépẹ̀tù ibẹ̀ ni mo ti kọ́kọ́ at 3,000 naira ni wọ́n san per episode nígbà yẹn 3,000 naira wọ́n dẹ̀ fún mi ní 15 episode nígbà yẹn ní ọ̀dọ̀ Tajudeen Adépẹ̀tù ní Alpha Visions ẹ wo gbà tí mo ti ń gba 3,000 per episode bọ̀ nígbà tó yá ó di 20 nígbà tó yá ó di 100 bẹ́ẹ̀ bá pè mí sí yìí síṣẹ́ 10 days ask anybody how much I will collect kí àwọn máa sọ pé èló ni wọ́n ń gbà àwọn tó wá sórí burúkú nídìí iṣẹ́ ìmọ̀ra wọn. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.